Africa Content TV. Àpàlọ́ léwájú, ajá léwájú. Wọ́n ní wọ́n dáwọ́ ìyákadì, ìjàkadì eré láti lè sórí àpáta o. Ẹ̀rí bájábájábọ́ níbi ó gbé sáré. Ará ajá lẹ́yìn wà, àyè wá sí omi ẹ̀fá já o. Ìjàpá bá jábọ́ níbi ó gbé sáré. Òun lóru bá a ṣe ẹ̀kọ́ tó máa jẹ́. Kò sí ohun tó dùn bí oyin o. Kò sí ohun tó dùn bí ṣúgà. Ṣùgbọ́n méjèèjì. Àdánwò ló jẹ́ fara wọ́n bá láwọn ní alábà mi ẹ̀ rárá. Ìyá ti bàbá wọn bí mi dá. Èmi kan ọmọ tuntun rẹ̀ mi. Ló kọ̀ mí ṣe dá sí i. Ẹṣin lóbìnrin sá. Ajá ò lè sáré kẹ́ṣin o. Èèyàn tó bá lóun lè sáré bí ó ṣe ń bóòt àyè wá sí ìwúmi ẹgbẹ́ kó jáde káàrí. Lálẹ́ ìní òwe Yorùbá láwa kọ́ àádẹ́ kọ́ra wa táyà ìwọ́n tó bá kẹ́kọ̀ọ́ Yorùbá ọmọ bọ́lá ọ̀pọ̀ wáyé rí. Ìyá tí bàbá wọn bí mi dá. Èmi ọmọ tuntun rẹ̀ bí ló pọ̀ bí ṣe dá sí. Ẹ̀ka kàkà sáà.
pàdé. Síwájú ló pàṣẹ o, ẹ̀yin tẹ́ ń ṣètò ẹ̀kẹ́ fẹ́. Ìgbà funfun lóró mi, ìgbà funfun lóró mi o, ẹni bá mọ̀ rẹ̀ kó ká lọ. Àṣìgbọ́ síwájú ló pàṣẹ. Àṣìgbọ́ síwájú ló pàṣẹ o. Èyí tẹ̀ ń ṣètò ẹgbẹ́ fẹ́. Ìgbà funfun lóró mi. Ìgbà funfun lóró mi o. Ẹni bá mọ̀ rẹ̀ kọ́ká lọ. Ọba kọ́ bá làgò. Kábíyèsí bàbá làgò. Olú ọmọ èkó ló fi jẹ. Ìgbà funfun lóró mi. Ìgbà funfun lóró mi o. Ẹni bá mọ̀ rẹ̀ kọ́ká lọ. Àsàlámù àlékún o. Ológbò wo ṣe tiẹ̀, ó bèrè dédé. Ìsàlẹ̀ òfin ṣe tiẹ̀, ó bèrè dédé. Ìsàlẹ̀ ó ṣe tiẹ̀, ó bèrè dédé. Òkè gbogbo ṣe tiẹ̀, ó bèrè dédé. Ẹ̀pẹ̀ẹ̀pẹ̀ ló ṣe tiẹ̀, ó bèrè dédé. Campus ó ṣe tiẹ̀, ó bèrè dédé. Lábíyàjí ṣe tiẹ̀, ó bèrè dédé. Títí gbogbo. Ìdí gbogbo ìṣòro ọ̀tọ̀ ní kòkì, olóògbò ọ̀tọ̀, ìsàlẹ̀ ọ̀tọ̀, òkè gbogbo ọ̀tọ̀, ẹ̀rọ gbogbo yìí fẹ́ lọ́lọ́lọ́. Ọ̀rọ̀ pẹ̀lú ọlọ́run máa lè sọ káàbọ̀, 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 káàbọ̀. Gbogbo káàdì ìtàjòdè káàbọ̀. Lọ́kùnrin lóbìnrin gbogbo wa. Àbí ìwọ máa ní kò ó ṣe òògùn àbí iṣẹ́ wí.
Ẹ̀mí orí bá ti bẹ́ẹ̀ ni òṣèré farawé. Ẹ̀wọ̀n boríwórí. Ẹ má bọ́ ìwé yọ ẹ̀fọ́ pọ̀ ọkọ̀ wọ́pọ̀. Ẹ máa fi gbogbo ara wé káwọ́. Ọlọ́pàá tó pé tó wọ́n ọ̀tọ̀. Ìdèlú. Àtàtà ní ìyàgò ìbínú. Olóko ọ̀tọ̀ ìsàlẹ̀.